ó ní babaláwo kan tí mo gbé wá sí orí láìfù lánàá tó ń sọ wípé àwọn máa dọ̀bálẹ̀ fún ẹran wípé ẹran yẹn máa kú láàrin ọjọ́ méje. Mo dẹ̀ ní èmi ò kí máa like story, mo máa like reality wípé where you talk let's test it. So ẹ share life yẹn, ẹ share life yẹn pa. Wọ́n ti wà láràǹtì. Àwọn ti gbé kíní ẹ wá o. Ọmọ ìyá lógì ẹran ti débí yìí o. O ti súnmọ́ mi jù sún sẹ́yìn. Ó yá ẹ focus lọ́rùn, ẹ focus lọ́rùn. So ẹ̀yin tẹ́ wà ní comment section, nǹkan tó ṣẹlẹ̀ ni wípé bàbá kan ló wá sórí íńtánẹ́ẹ̀tì lánàá tí wọ́n ní àwọn lóògùn tó lè fi dọ̀bálẹ̀ fún ẹran wípé tó bá ti dọ̀bálẹ̀ fún ẹran yìí pé ẹran yìí máa kú láàrin ọjọ́ méje. Wọ́n náà ti rí kọ́ máa gbé bọ̀ kò kí ń pọ̀ jù. So wọ́n ní láàrin tó bá yẹ pé wọn ò tí ì rí kọ́ máa bọ̀ tó bá sọ pé wọn ò tí ì rí kọ́ fi lẹ̀ bọ̀ tó bá ti rí kọ́ máa gbé bọ̀ kọ́ máa bọ̀. So nǹkan tí a ń sọ níbí ni wípé ṣé wọ́n ní wọn ò tí ì rí ni tí wọ́n bá tí ì rí kọ́ fi lẹ̀ kọ́ fi lẹ̀ bá ti rí. So babaláwo yẹn ló sọ wípé àwọn máa dọ̀bálẹ̀ kí ẹran yìí lẹ́ẹ̀mẹ́ta wípé tó bá ti dọ̀bálẹ̀ kí ẹran yìí nígbà mẹ́ta wípé ẹran yìí gbọ́dọ̀ kú láàrin ọjọ́ méje. Ẹ̀dẹ̀ mọ̀ wípé ọba Solomoni lága ti máa ṣe investigation. Mo dẹ̀ promise babaláwo náà rí. Mo dẹ̀ promise wọn wípé tó bá dọ̀bálẹ̀ kí ẹran yìí tó bá ẹran yìí mà ti yàgbẹ́ láì tí dọ̀bálẹ̀ kí ẹ wo fẹ́ gbè pè àyà fẹ́ pa ẹran ni. Àwọn tí dọ̀bálẹ̀ kí ẹran mà ti yàgbẹ́. Ṣé kìí ṣe pé ẹran fẹ́ kó bá mi sá? Wọ́n ti dọ̀bálẹ̀ kó ti yàgbẹ́. Ẹ bá dọ̀bálẹ̀ kí ẹ kọ́. Kábíyèsí Elédùmarè. So òun náà rẹ̀ ti rí yẹn. Ó ti yàgbẹ́ already but Ọlọ́run bá wa ṣe. Mo dẹ̀ promise bàbá yẹn ní $1 million after 7 days tí ẹran yóò bá ti kú ní 7 days àwọn máa fún mi ní $1 million. Abẹ́ promise mi $1 million. Promise mi. Kí ló máa ṣẹlẹ̀ ní after 7 days tó bá kú? Tó bá wá kú kí ló máa ṣẹlẹ̀? Mo mọ̀ kí ló máa ṣẹlẹ̀? 500,000. Tó bá kú kẹran yìí àyè mi máa fún wọn ní $1 million. A dẹ̀ pé nọ́mbà wọn sí gbogbo àgbáyé wípé a ti tún gẹ́ẹ̀tì babaláwo mi o tí wọ́n ní náà inú ìgbé kẹ́ máa patronize wọn all worldwide. Ṣùgbọ́n tó bá ti kú wọ́n máa fún mi 500,000 gẹ́gẹ́ bí àdéhùn wa. So ó yá tí rókun ni ó yá ẹ̀dì wait and get. Èmi like experiment gan. Tó bó bó kọ́ lẹ́ràn yìí.